èwo nínú àwọn onífújì ló lọ́mọ lẹ́yìn jù? That is the question of the day today. Èwo nínú àwọn onífújì wa ló ní ọmọ lẹ́yìn jù? I'm not talking about ọmọ bíbí inú wọn. I'm talking about àwọn onífújì tí wọ́n ti help, àwọn upcoming Fuji artists tí wọ́n ti help láti dìde. Èwo nínú àwọn onífújì wa ló lọ́mọ lẹ́yìn jù? But lórí ètò lẹ́nìí, I just want to highlight two major giants in our Fuji music industry. Now I'm talking about Alhaji Wasiu Alabi Pasuma and King Dr. Saheed Osupa. Between the two of them, èwo ni wọn ló lọ́mọ lẹ́yìn jù? Ọ̀rọ̀ yìí lọ fà. Now video yìí mo ti ń try láti ṣe video for a long time because mo ń try láti ṣe research lórí ẹ̀. Then àwa táwa jẹ́ ardent Fuji lover báyìí a mọ̀ pé Alhaji Wasiu Alabi wọ́n ní ọmọ lẹ́yìn bíi now lára àwọn ọmọ Pasuma ní Taye Currency wà, lára àwọn ọmọ Pasuma òun ni Shanko Rashidi wà, lára àwọn ọmọ Pasuma òun ni Tọ́pẹ́ Nautica wà, lára àwọn ọmọ Pasuma Paso Ìbàdàn, Paso Kejì, wọ́n pọ̀ rẹpẹtẹ, and a lot of people ẹlòmíràn sọ pé wọn kì í ṣe ọmọ Paso, kò kì í ṣe pé à ń sọ pé Paso ló bí yín. Nǹkan tá à ń sọ ni pé at a point in time Pasuma has given you a platform for you to shine, and that platform gave birth to the career you are enjoying today. Nǹkan tá à ń try láti sọ nìyẹn. Now ẹ jẹ́ ká bọ́ sórí Dr. King Saheed Osupa. Ṣé Saheed Osupa ló lọ́mọ lẹ́yìn ju Pasuma ni? Now according to statistics, àkọ́bí Osupa ọmọ Osupa ni, Safẹ́jọ́ ọmọ Osupa ni, Muri Thunder ọmọ Osupa ni, a lot of àwọn onífújì tó jẹ́ pé pattern Saheed Osupa yẹn ló ń lò ló fi dìde kó tó di pé àwọn náà wá get bearing wọn, àwọn náà wá kọ fújì. Now ìyẹn ni à ń try láti sọ lórí ètò yìí lénìí. And guys, I want you to meet me up in the comment section. Ẹ jẹ́ ká mọ̀ àwọn, because King Saheed Osupa ti sọ̀rọ̀. Mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ́ o Osupa, mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú Fuji wa, mo mọ nǹkan tó jẹ́ pohùn àtijọ́ ni, mo máa nà bí Paso nínú olórin Fuji o, mo máa nà bí Osupa sáré dán pápá ọba, mo bá Basido ọba aláṣàkáṣà òun, mo máa nà bí Barusa ti kọlọ́mbà àrífọ̀rùnkẹ́ wọn. Àwọn tó jáde látara àwọn sàbẹ́ ni, ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà, ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. Kò yé ni èmi ni, yé ni èmi, Ọlọ́run ló ń jẹ́ èmi ni, kẹ́dà yé ni èmi ni. Ẹ má ní àwa ni, ẹ yé ni àwa, Ọlọ́run ló ń jẹ́ àwa, kẹ́dà yé ni àwa ni. Wọ́n ti pòwe, wọ́n sọ pé tí ànábì kan bá wà, àwọn sàábé máa wà lábẹ́ ẹ̀. Ọ̀rọ̀ yẹn lọ fà. So wọ́n dẹ̀ ti analyse ọ̀rọ̀ yẹn nínú fídíò yẹn. Wọ́n sọ pé Alhaji Wasiu Alabi Pasuma ànábì kan ni, ó ní àwọn sàábé púpọ̀. Náà àwọn gangan táwọn jẹ́ Dr. King Saheed Osupa gan ànábì kan làwọn náà ní àwọn sàábé púpọ̀. Ṣẹ́tìgẹ́t mo fẹ́ dá lórí àwọn méjèèjì yìí nìkan. Sàbí ànábì sálẹ̀ mi, sàbí ànábì Osupa mo jẹ́, mi ò kì í ṣe ànábì, mo ń kọ́ sí ànábì mi ni. Ẹ̀rí tí rán sábẹ́ tó bá pè rẹ̀ lánàbì, a jẹ́ pé ó fẹ́ ṣègbè ó fẹ́ kókọ rẹ̀ ó parẹ́. Láyé ànábì táyé màmá ni, tó bá máa kéwú kó lọ béèrè mùsàlà. Sàbí ànábì Muhammad ló jẹ́, ẹ̀yin tèmi mọ̀nàfíkì ló ṣe sọ̀rí ọlọ, lórúkọ ló fi jáde láàrin sàbí ànábì òjíṣẹ́ Ọlọ́run ọ̀kan ṣoṣo. Torí pé Àyìndé Barrister mi ànábì ni, Osupa Saheed mi bàbá tèmi ànábì ni, Alabi Pasuma mi ànábì ni, pápá òbẹ́sẹ̀rẹ̀ o ànábì ni. Ẹ̀rí tí rán sábẹ́ tó bá ń pèrè lánàbì, ó fẹ́ ṣègbè ó fẹ́ kọ́kọ́ rẹ̀ ó parẹ́. Láyé ànábì táyé màmá ni, tó bá máa kéwú kó lọ béèrè mùsàlà. Sàbí ànábì Muhammad ló jẹ́, mọ̀nàfíkì ló ṣe sọ̀rí ọlọ, lórúkọ ló fi jáde láàrin sàbí ànábì òjíṣẹ́ Ọlọ́run ọ̀kan ṣoṣo. Lánàbì o, mo kọrin Osupa lánàbì nínú olórin tèmi tẹ̀lé. Ànábì àgbà kọ́ lọ́nba àfọ̀run kẹwọn, Agbájé lọ́lá Àyìndé Barrister o, ànábì l'Alabi Pasuma Àjíbọ́lá. Ànábì kan ní pápá òbẹ́sẹ̀rẹ̀, oníkálukú ló kú lọ́mọ tó ń tẹ̀lé. Sàbí Osupa sóhun sá ní mẹsáyà o, kẹrù mọ rẹ̀ lẹ́rú lágbolé Fuji o.
ìran wọ̀fà kó mọ́ra ẹni wọ̀fà kíká àtẹkà má sọ pé òun lòun kọ́lé mo kọrin Òṣùpá Sáìdì o lèmi gbà fún sẹ́ ẹ rí Òṣùpá lánàbì nínú olórin tèmi tẹ́lẹ̀ ànábì àgbà kọ́lọ́mbà wà fọ̀run kẹwọn Agbájé Lọ́lá Àyìndé Barrister o ànábì Làlàbí Pasuma Àjíbọ́lá ànábì kan ní Papa Obesere oníkálukú ló kú lọ́mọ tó ń tẹ̀lé sábì Òṣùpá sóhun sá ni mẹsáyà o kẹrù mọ rẹ lẹ́rú lágbolé Fuji o ìran wọ̀fà kó mọ́ra ẹni wọ̀fà kíká àtẹkà má sọ pé òun lòun kọ́lé. mo dúpẹ́ mo bá nọbì láyé lágbolé Fuji Òṣùpá ọba báwa sí àgbà àbáṣídó bárúsátì ẹni ò bá wọn láyé ló ní bá òkú láyé àbábá bárúsátì ṣùgbọ́n mo jẹ́ kan nínú sàbẹ̀ mo mà ti jẹ́ kan nínú sàbẹ̀ Akóredé Sáìdì Òṣùpá mi Sáìdì tí gbogbo ayé ń fẹ́ Òṣùpá ta ló sọ pé bàbá ò tó bàbá ò fọmọ tó bí mo. mo gbà ọgá lèmi náà àyájú ọgá tó ń gbowó lọ owó déndé ọmọ mi ní ọ sọ ti owó tó gbà lọ́wọ́ déndé lèmi náà gbà kó sí kò jura díẹ̀ díẹ̀ náà ni ọmọ mi ní ọ ọmọ mi ní ọ. nọ́mbà wà gbogbo Ọ̀yọ́ ilé ìgangan Mákindé abẹ́ ìgbìmọ̀ ọmọdé salary man ẹsẹ̀ tó di gọ́ọ̀nà ọmọ èlé tó ń dájọ́ ẹsẹ̀ tó di gọ́ọ̀nà ọkìnì ọ̀tọ́ ní sípàdéta tó bẹ́ẹ̀ ní tí ó yà ó yà ókè náà wá bí ọ̀gbẹ́ni wọn ọ̀rọ̀ wẹ̀. but ọ̀rọ̀ yìí ibi tí mò ń gbé lọ gangan ni wípé ṣe ti rí fún Fuji music fún longevity Fuji music fún ìlọsíwájú Fuji music àwọn onífuji wa tán ti lẹ́nu tán ti lẹ́kàn tán ti lẹ́fọ̀n they need to give the upcoming ones ní big platform fún wọn láti excel. ẹ sáà ti rí àkọ́bí wàfàrẹ́ o àtẹ̀bíṣe ọ̀gá ńlá ẹ sáà ti rí àkọ́bí Òṣùpá Sáìdì rẹ̀ ọba orin kìngìkìngì ìṣọ́lá ní àkọ́bí wọn ti mọ̀ wá lákọrin. àkọ́bí ni Òṣùpá wọn ti mọ̀ wá lákọrin. àkọ́bí ni Òṣùpá wọn ti mọ̀ wá lákọrin. ẹ mọ̀ kò sóhun tó dùn tó bí kí n gbà kó mú wa kárí ní lókèrè kàti tẹ́ pẹpẹ àríyá ìyẹn gangan bọ́ ni yóò ju òkèlè lọ. àkọ́bí ṣe bá rọ́gùn mú wá bá lálejò káwá bá ń lálejò kò dàbí ká gbá ń lálejò arógbó ẹ̀ mà ṣe ẹkú àlejò mi bàbá ẹ ṣe mo dúpẹ́. ọlọ́run ló lálejò èèyàn kan o àkọ́bí Alábí bàbá Alábí ló wá bá tẹ́bí ṣe lálejò o èèyàn tó bá ń fẹ́ ni dénú ṣóun là máa fẹ́ dénú. àkọ́bí Òṣùpá Sáìdì èèyàn ọba orin ògbó àkọ́bí Alábí Pasuma rè ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tí wàá ní mo ṣe láyé ń bí. ẹ̀gbọ́n náà táwọn bá kí fún mi èmi gangan kì í fawó lèmi kan ṣe máa ń fò ránṣẹ́ pé o báyé bá ń jáyé báyé bá àtẹ̀jáyé wọ̀ o báṣọ ẹ̀wọ̀n bá ní ó ra fàdákà aláwọ̀ àdàkùn máa jẹ lè ràn bẹ́ẹ̀ o ẹ̀yin tí wàá. ẹ̀rí bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀ láti gbọ́ torí kan fún ni kò mà dàbí kó wù ni arógbó ẹ̀ mà ṣe o ìsọ̀lá bàbá sọlá mo rí ẹ̀ mú fọ èèyàn Alábí bàbá Alábí àwa méjèèjì wọn lọ́ọ̀ náà ní àkọ́bí Pàṣórè àkọ́bí Òṣùpá rè wọn lọ́ọ̀ náà ní. ẹ̀ẹ́dẹ́kùn palẹ̀mọ́ èyí tó ń bọ̀ lọ́nà ẹ máa jẹ́ lọ ó sì ń bọ̀ ẹ máa fún Ọlọ́run. láìlè ìyàtọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọpẹ́ bẹ́ẹ̀ lẹ́nu. Now this is what I'm trying to say. Let us put another picture to frame. A picture Saheed Òṣùpá come out of fish or currency. Album yẹn máa ní agbára. Look at the stars, look at the flavour. Then pabambari ẹ kàn imagine wípé Davido àti Wizkid wọ́n kọrin wọ́n feature papọ̀. Do you know how long, how big that record is going to be? So now, in that same context, imagine pé Dr.
Saheed Osupa wọ́n wá feature Alabi wọ́n feature Alhaji Wasiu Alabi Pasuma album yẹn ma massive, and that is going to be an album that we have been waiting for a long time. Those are the moves àwọn checkmate moves tí mò ń sọ gangan nìyẹn. We need to be having those kind of moves, those kind of collabos in the Fuji music industry. Now back to my topic, back to the question. Èwo nínú Pasuma àtòṣùpá ló lọ́mọ lẹ́yìn jù? Mo ti fún yín láwọn instances kan. Ẹ jọ̀ọ́ nínú comment section ẹ jẹ́ kí n mọ àwọn èèyàn tẹ́ mọ̀ pé wọ́n tún gbára Aláyé kọjá. I'm talking Pasuma. Àwọn èèyàn àwọn ní Fuji tán gbára Òṣùpá kọjá, ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Now ẹ jẹ́ kí n wá proceed. Ṣé ti rí orin Fuji kò ní bàjẹ́, lágboolé Fuji kò ní bàjẹ́. If you look at a lot of artists, Afrobeat artists, I'm talking people like Rema, people like Joe Boy, people like Oxlade, people like a lot, wọ́n pọ̀ bí tí mi ò tẹ̀ lè sọ tán. Àtàwọn tí wọ́n bọ̀ta lára àwọn tí wọ́n sọ pé okay, it was actually Wizkid that inspired them to become an artist. It was Wizkid that actually, you know, made them to realize that okay, if Wizkid could do it, I can do it. And that was the beginning of the journey for them in Afrobeat. People like Joe Boy, people like Rema. Then tẹ́ bá gbọ́ orin Rema gan, tẹ́ bá láti bẹ̀rẹ̀ Rema nígbà tó kọ orin dandan single tó blow gan yẹn, tẹ́ bá gbọ́ orin yẹn ẹ máa rí pé tẹ́ bá listen that you will see Wizkid's flavour at the background of his vocals. Ẹ máa gbọ́ bẹ̀ kò tiẹ̀ kò ń ṣe nǹkan, it's not far-fetched. Ẹ máa gbọ́ nínú ẹ máa rí pé pattern Wizkid yẹn ló kọ́kọ́ lò wọlé, because pattern Wizkid yẹn òun ni a lot of people lò wọlé ní music industry. Àwọn èèyàn fi accept wọn, then before they will now start creating their own, you know, style. Wizkid's influence on Afrobeat, on that genre, is beyond description. Words can only describe it. The influence of Wizkid. As a matter of fact, it was after Wizkid came that we started seeing a lot of people, a lot of young artists, even Davido was saying it at an interview at a point in time. He said he looked at the success of Wizkid and he said, yes, I can do something like this. Even Davido. Did you know how big Davido is now? Do you know how many people Davido have helped? Taba bẹ̀rẹ̀ sí ni ma mention them from today till tomorrow. Le sọ̀tàn. Do you know how many people Olamide have helped? Taba bẹ̀rẹ̀ sí ni ma kà. Look at Asake. Look at Fireboy. Look at Lighter. Look at a lot of them. Look at how big. Now, if Asake, as big as Asake is today now, kó náà wá bẹ̀rẹ̀ sí ni ma help àwọn upcoming artists, kó bẹ̀rẹ̀ sí ni ma feature wọn, kó ma fún wọn ní big platform, then he will be passing that legacy to the next generation, just like Olamide did to him. The same thing with Wizkid. Look at the influence of Wizkid on the Afrobeat scene. So now, back to analysis tí mo ń gbé bọ̀. Ta ló lọ́mọ lẹ́yìn jù nínú Òṣùpá àti Paso? Mo rántí ní táìmù kan tó jẹ́ pé gbogbo àwọn onífújì tá à ń gbọ́ tó jẹ́ new Fuji artists. I'm talking about Tekoma, Wale Tekoma. I'm talking about Shanko Rashidi. I'm talking about Wasiu Container. I'm talking about a lot of them. Bẹ́ẹ̀ tó jáde ó dà pé wọ́n ṣí gate kan gbà yẹn ni. Paso ló ṣí gate yẹn fún gbogbo wọn. Paso gave them that platform. Paso mọ̀ tẹ̀ kí n wò bóyá èèyàn kan upcoming ni tàbí ó ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni tàbí wọn ò tí ì really mọ̀ dáadáa. Paso will give them that big platform for them to shine, and from that point forward they always succeed. Look at all of them, they are doing good. Now look at àwọn tí Òṣùpá náà ti help, àwọn tó tap látara current King Saheed Òṣùpá wọ́n yapa. But àwọn tí mo ti dárúkọ, àwọn tí mi ò rántí dárúkọ lórí ètò, I want you to tell me in the comment section. Mo wá fẹ́ wo ẹni tó lọ́mọ lẹ́yìn jù, torí pé tí ajá bá lọ́mọ tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ̀. Gọ́dúnmọ̀ tó alájí sọ with that adage ni pé tí àwọn big Fuji musicians wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún àwọn upcoming Fuji artists ní chance, kò kí n ṣe pé bóyá kẹ́kàn help wọn ní ẹ̀ẹ̀kan àbí one time, no, give them the platform. When I say platform, you can feature them. When you feature them in your music,
or you feature in their music, it will take that record to the next level. It will give that record a big push. That way, you are passing down your legacy to the next generation. Continue to try advocate for me. That is what this video is entirely about. Now, to wrap up video yìí, I will say it again. Mo ti sọ láìmọye ìgbà, mo ti ní I'm an ardent advocate of Ààrẹ Síkírù Àyìndé Barrister MFR. The legacy of Barrister Barusati mi fẹ́ kó parun. So we need to start having celebration every year. Every year. That is what I am clamoring for. I've been saying this thing in most of my videos. So in the celebration, taba ma ṣe celebration eventually, aba ma ṣe sàárà fún Barusati. You get? Then taba ti ṣe sàárà, ta ti ṣàdúrà, then tó bá ti wá di alẹ́, aba wa ṣe Fuji gala for that celebration. Celebration. Kote mi fẹ́ gangan láyé mi ni. In fact, taba ti ṣe yẹn, ẹ̀yin oní Fuji wa taba ti ṣe yẹn, ẹ fi tó kulẹ̀. Then let me rephrase. Our big Fuji musicians need to start featuring the upcoming Fuji artists. If you feature them, if you give, your platforms are very big. Imagine what Burna Boy said about Osupa the other day. Let's go listen to Saheed Osupa. But you know they understand Yoruba, and I make you no go understand that. That is hard as fuck, bro. All those I swear down. He said King Saheed Osupa is the Bile Wu-Tang. Do you know who they call Wu? Do you know the group they call Wu-Tang Clan in America? Gosh, those guys, those are one of the pioneer groups of hip hop in America. I'm talking about Ghostface Killers. I'm talking about RZD. I'm talking about Method Man, Redman. I'm talking about Rakim. I'm talking about Old Dirty ODB. Those guys. So they are the nitty gritty. They are the core of hip hop rap in America. So if Burna Boy is comparing King Saheed Osupa to those guys, it shows the level. Also, it shows the level of talent that Saheed Osupa is having as a Fuji musician. One of the greatest to ever do it, but that is another topic for another day. So you can imagine, and when hip hop they are paying attention to what is going on in Fuji music. So with that remark, if Dr. Saheed Osupa, wants to actually do a collabo with someone like Burna Boy will oblige. Burna Boy might shake collabo yẹn pẹ̀lú wọn. And we need to start, we have to be dynamic now. Yeah, if you actually want to take that Fuji level to the next level now, we have to be dynamic. Do you get? So we need to start tapping into a lot of resources that we have. Jeff Olewa is my name. I'll see you on the other side. Hala.